Aláròyé máa wí o. Ibi tá a ti ń pín owó ìtúsílẹ̀ tá a gbà lọ́wọ́ àwọn tá a jí gbé lọ́wọ́ Àmọ̀tẹ́kùn ti tẹ̀ wá. Samuel ló sọ bẹ́ẹ̀. Àwọn afurasí ajínigbé 4 lọ́wọ́ ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo tún tẹ̀ lágbègbè Kakuma Àkókó, èyí tó wà níjọba ìbílẹ̀ Àríwá Ìlà Oòrùn Àkókó lọ́sẹ̀ tó kọjá yìí. Àwọn afurasí ọ̀hún Pélémọ́ Samuel, ẹni 20 ọdún, Òjó Tèmítáyọ̀, ọmọ ọdún 19, Usman àti Shehu ni wọ́n ṣàfihàn wọn fáwọn oníròyìn lólú iléeṣẹ́ ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn tó wà nínú Alágbàká nílùú Àkúrẹ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún yìí. Ọ̀gá ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo Olóyè Adétúnjì Adélẹ́yẹ ṣàlàyé pé ó náwọn lọ́pọ̀lọpọ̀ wàhálà àtakitiyan kọ́wọ́ tó lè tàwọn ọ̀dọ́mọdé ajínigbé ọ̀hún nínú igbó tí wọ́n ti ń ṣiṣẹ́ bí wọn lágbègbè Kakuma Àkókó. Ọ̀kan náà àwọn afurasí ọ̀hún tó bá Aláròyé sọ̀rọ̀, ìyẹn Samuel Pélémọ́ ṣàlàyé pé iṣẹ́ àgbẹ̀ ni gbogbo àwọn ń ṣe nílùú Kakuma táwọn ń gbé káwọn tó múṣẹ́ ajínigbé mọ́ láìpẹ́ yìí. Samuel ní ọmọ Kakuma Àkókó èyí tó wà nípínlẹ̀ Ondo ni bàbá òun, nígbà tí òun jọmọ bíbí ìpínlẹ̀ Edo. Ó lẹ́gbẹ̀rún lọ́nà 200 náírà péré làwọn rí gbà lọ́wọ́ ẹni táwọn jí gbé kẹ́yìn, àti pé níbi táwọn ti fẹ́ máa pín owó yìí làwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ti já lùbù bá àwọn lójijì. Ó lóun gbìyànjú láti sá lọ ṣùgbọ́n wọ́n padà ró òun mú lẹ́yìn tí wọ́n yìnbọn mọ́ òun lẹ́sẹ̀. Ọ̀gá Àmọ̀tẹ́kùn ní lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí làwọn èèyàn náà yóò fojú balẹ̀ ẹjọ́.